Báwo lẹ ṣe mọ̀ nípa ilẹ̀ Yorùbá tó? Mo máa béèrè ìbéèrè márùn-ún nípa ilẹ̀ Yorùbá. Ó máa dẹ̀ dá kẹgbà mẹ́ta nínú ẹ̀ nítorí pé àwọn ìbéèrè yìí ṣe ìbéèrè tó le. Ṣùgbọ́n a fẹ́ fi mọ̀ bóyá ẹ mọ̀ nípa ilẹ̀ Yorùbá tẹ́ ẹ jẹ́ àbí bóyá Yorùbá àfẹnujẹ lásán ó là ń ṣe. Inú ìbéèrè márùn-ún tí mo máa béèrè, ẹ rí i pé ẹ ti ẹgbà ó kéré jù ẹgbà mẹ́ta nínú ẹ̀. Ó máa dára kẹgbà márùn-ún ṣùgbọ́n ẹgbà mẹ́ta nínú ẹ̀. Tí ẹ bá gbà kéré ju mẹ́ta lọ, ẹ̀yà máa kó lọ sí Nasarawa. So wọ́n máa béèrè àwọn ìbéèrè yẹn ní kíákíá. So àwọn ìbéèrè tí mo kọ́kọ́ béèrè ni nípa àwọn ọba ilẹ̀ Yorùbá. Mo máa béèrè orúkọ oyè wọn ni, kì í ṣe pé kẹ́ dárúkọ orúkọ tí wọ́n jẹ́ gangan bọ̀ orúkọ oyè wọn. So ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Wọ́n máa béèrè yàjóyàjó ni, ìbéèrè márùn-ún ni mo fẹ́ béèrè. Àkọ́kọ́ ni wípé kí ni orúkọ oyè ọba ìlú Òṣogbo? Ṣé Àtaọ̀jà lẹ mú? Àtaọ̀jà ni answer. Ìbéèrè kejì, kí ni orúkọ oyè ọba ìlú Ìkìrun? Akìrun ti ìlú Ìkìrun. Ìbéèrè kẹta, kí ni orúkọ oyè ọba ìlú Ìwó? Olúwo of Ìwó. Ìbéèrè kẹrin, kí ni orúkọ oyè ọba ìlú Ẹdẹ? Tìmì ti ìlú Ẹdẹ. Ìbéèrè karùn-ún, ó wà ibi ti Dàísì. Ìbéèrè karùn-ún ó lọ́tíkọ́ díẹ̀ ṣùgbọ́n ó yẹ kẹ́gbà. Kí ni orúkọ oyè ọba ìlú Èjìgbò? Èjìgbò nípínlẹ̀ Ọ̀ṣun ni o, kò kìí ṣe Èjìgbò tó wà lÉkòó. Ṣé Òkìyàn lẹ mú? Tó bá rí bẹ́ẹ̀, ẹ fáǹsà sí comment section. Mélòó lẹ gbà? Ṣé méjì ni? Ṣé mẹ́ta ni? Ṣé mẹ́rin ni? Àbáwọn tó múra Nasarawa ṣé wọ́n ṣe tán?